all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó ni. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Omidan, baby. This your scope is way too much. Just dey scope me left, right, and center. You won't keep it. Wari ẹni Sokoto, wari ẹni Calabar, wari ẹni Oyigbo, wari ẹni Agege. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Omidan waka every day, so hustle for the beat. Now when people say go slow, you said which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So it seems like you're in it for the money and fame. Excuses lame, your life you're running down the drain. Open your eyes to see what you made yourself. Take it slow, girl, before you wreck yourself. Take a look in the mirror, do you like yourself? Girl, no pointing fingers cause you played yourself. Now, take your time, don't let your time take you. Make your money, don't let your money make you. Papa mi o, papa mi fẹ́, ìyàwó ni. Papa mi o, papa mi, ìyàwó àsìkò. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Ìrìn bèrèbèrè tó mi ní ìfúnma, yẹ́mi lọ́rùn o. Omidan, papa mi o, ìyàwó ni. Papa mi o, ìyàwó ni. Papa mi o. Ọ̀rẹ́ Bàjẹ́. Alpha Kí ló ń ṣẹlẹ̀? ọmọ ọtí mo lọ ṣíṣà. Omi ẹ jẹ́ lọ. Kí ló ń ṣẹlẹ̀? Báyìí everything. Èmo ló ti ń dàbọ̀. Àdé mi, ó ga, mo kàn ní stroll out náà ni. Ló ń bọ̀. Ìwọ ni máa bèrè lọ́wọ́ ẹ̀, ìyàwó ẹ̀ ń kọ́. Sídùn wọ́n take nap lókè mi. Wọ́n á ní pé kí n sáré parí òkìní. Ìyàwó ẹ̀ ń take nap. Ìwọ ń fọ àwọ̀ òun dáná. Kí ló bá dùnú yẹn? No, seriously ọ̀rẹ́, to me, ìwà yóò make sense. Ìwà bí hobby. Mo like ẹ̀ fọ́. Oh, it's your hobby. Yeah, I love that. Besides, kò sí nǹkan tó bá níbẹ̀, ó sùn ni. So Foolishness ni hobby ẹ̀. And this is stupid. how? How? Yeah. Kí ni ìtumọ̀ ilé yìí pé okay, kí ni iṣẹ́ ìyàwó ẹ̀? Kí ni responsibility ìyàwó ẹ̀ nulẹ̀? Dèjì, pé mò ń bá ìyàwó mi ṣe oúnjẹ, oúnjẹ tá a jọ fẹ́ jẹ, kí ló bá nínú ẹ̀? Kí ló stupid nínú ẹ̀? Àdé mi rà pé normal. No, on a serious note. No, normal man sọ fún mi yẹn tó normal já mi sí kí ló ràn níbẹ̀ o. Now listen to me. As ọkùnrin, o ti jáde lọ, o ti lọ ṣiṣẹ́. Now, títí obìnrin nílé ni kó prepare oúnjẹ tọkọ máa jẹ. That is nílé títa wá o. Ìyàwó tí ò níṣẹ́ àbí? Tí ìyàwó tèmi. Tó bá níṣẹ́ kọ́. Tó bá dé o fẹ́ pa á ní kó tún wọ kitchen. No, stop. Oh, nílé tiwa. Ìwọ ò níṣẹ́ ló ṣe wà ní kitchen. Ẹni tó bá gbọ́ wọ́n béèrè lọ́wọ́ ìwọ ò níṣẹ́ ló ṣe wà ní kitchen. kitchen. Listen. A jọ ń ṣiṣẹ́ ni mẹ́. Listen, tí tó bá rẹ̀ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀, tèmi ò bá lè bẹ́ẹ̀ sọ̀rọ̀, then èmi ni mo ní problem nìyẹn. Sọ̀rọ̀ mi yẹ because go make sense ká ìjọba bára wa rìn, àmọ́ lè bára aṣọ tọ̀rọ̀. Ṣé kí n sọ pé ṣe Right. African mentality ló fẹ́ pa yín. Àwa lọkọ. Àwa la gbọ́dọ̀ máa jókòó jẹun. Gbọ́dọ̀ tó ń sọ, o ní kí ni iṣẹ́? Òjò oúnjẹ yẹn ṣe bẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ ni. Tó bá lè ṣe once in a while like 15 times in a month, 6 months in a year, ṣó bá dùn fọkùnrin. Oh, once in a while ló ń wọ apron. Mo kọ̀ láìpẹ́ ní ọmọ tó bá wọ̀ máa feel máa wà ọmọ máa fi kí mo wà ní kí. Ṣọ́nà ọ̀pọ̀lọpọ̀ ṣíwọ́ ló ń sọ tó dùn lẹ́nu ẹ̀. Ṣé mọ̀mísí ẹ̀ ti rí ẹbí tó ti ń fọwọ́ yìí? Wọ́n ti rí ẹbí tó ti ń fọwọ́ tó ṣé mi náà ṣọ́ wọn ṣọ́ bíbí kọ́ náà ń ṣọ́ bẹ́ẹ̀. Wọ́n ṣọ́ ẹ. Dèjì, àmàlà ni mo rò tó kúnná yìí. Okay. Àmàlà ni mo rò tó kúnná tó wà ara ìtì. Èyí tí àwọn ẹ̀ máa jẹ ni o. Àjọ fẹ́ jẹ ni. Ẹjọ́ máa jẹ ni. Àbí
Pardon me, on a serious note, you are the problem. This is wrong. This is not part of us. It's not part of our culture. Us. Yes. Us. Oh, the Papa Mary come out right now. My wife can't be at home. Can't be my own kitchen. Can I have rocking? Go make sense. Definitely mo lè sóúnjẹ fún ìyàwó mi conditionally. Kì í ṣe pé bóyá màkà máa sóúnjẹ fún ìyàwó mi. For example nsìn mo ń sóúnjẹ fún ìyàwó, bóyá mo lọ síbi iṣẹ́ mo dé mo á dé ìyàwó mi wà ń bẹ̀ òun náà lọ bí iṣẹ́ ó dé èmi ni mo máa ń sóúnjẹ. For example nsìn àbúrò mi wá wà kàtẹ́ sọ pé bóyá mo ní àwọn family tó wà understand àbí mo á lọ ní family tí ó wà understanding àbúrò mi wá wà wá rí pé èmi ni mò ń sóúnjẹ òun jókòó síbẹ̀ tí mo dẹ̀ mọ ọ̀rọ̀ àbúrò mi èmi tó jẹ́ pé àìní ọmọ ọba kù ó lè kọ́kọ́ gba ojú ẹ̀ pé ó lè má ṣe but a wò pé with common sense báwo lọkọ ṣe máa sóúnjẹ nílẹ̀ Yorùbá tá a mọ̀ mí báyìí ọkọ ló lórí ìyàwó condition tó lè mú mi sóúnjẹ fún ni pé bóyá ara ẹ̀ ò yá. Ìbéèrè yẹn lágbára díẹ̀ but àmọ́ ká má parọ́ mo lè dáná fún ìyàwó mi nítorí pé kì í ṣe gbogbo ìgbà náà ni ìyàwó ní láti máa ṣe àwọn nǹkan díẹ̀ náà wà tọkọ máa fi ràn ìyàwó lọ́wọ́ nínú ilé gẹ́gẹ́ bí tíyàwó mi tó bá lóyún tó bá ń ṣe abiyamọ lọ́wọ́ mo lè ràn án lọ́wọ́ àwọn ìgbésẹ̀ kéékèèké tèmi náà bá lè ṣe tó máa fi ràn án lọ́rùn ìrọ̀rùn ní ìgbéyàwó so mo lè dáná fún ìyàwó mi. Of course I'm sure. Did I lie to you? You're breaking up. Why don't you move closer to the window? You'll get better reception there. I am at the window. Can you see me? See you where? What you talking about? Oh no. This does not make any sense. Àkókò já o. Ẹ ká sùn. Àwa pa. Oh, wow, okay. On a serious note, oh, wow, okay. And I'm telling you, oh, wow, okay. To bá wà okay ni. To bá wà okay. Madam. Wá. Mo ń gbọ́ ẹ. To bá wà okay ni. To bá wà okay ni. Your wife kò ní máa sùn. Kí wọ́n máa dáná bí báyìí. This is nonsense. Arab nonsense. Ẹ wá ń bí kí ló dé wọlé tí ń bọ̀. Ẹ bá mi lọ́wọ́ lè jí. Madam, mi ò ní business. Ṣé bóyá èèyàn àti èèyàn ń já ń ta Mi ò wọn ní béèrè business ni. pẹ̀lú ẹ̀. This is my brother. Tí kò bá yí ẹ, tí kò bá mọ̀, mi ò ń ṣe ọ̀rẹ́ ẹ̀ lásán. He's my brother. Kó tó mọ̀ ẹ́, ó ti mọ̀ mí. Do you understand what I'm saying? Bó ṣe dé ìsún lọ́bẹ̀ ni. À ń help ra wa nìyẹn. Mò ń help ẹ̀. Òun náà help mi. Ó ní nígbà tó dé kò dúró lásán. Ó lọ sí ilé. Ọ̀rẹ́. Bá a ṣe ń help ra wa ní nìyẹn. Eléyìí ò ń ṣojú lásán o. Ọ̀rẹ́ eléyìí ò ń ṣojú lásán o. Eléyìí ò ń ṣojú lásán o. Wọ́n kúkú wà right. Eléyìí ò ń ṣojú lásán o. Kí ló wà nínú kan tó ń ṣẹlẹ̀ báyìí? Déjì. Ok, kí ló wà nínú kọ́kọ́ mi assist mi láti bá mi ṣe oúnjẹ tí mo ti tó dẹ̀ rẹ̀ mí? Jẹ́ kí n bá fẹ́ gbọ́ màá sọ fún ẹ. There are other ways tí ọkọ ti ń assist obìnrin. Ok, bóyá by washing my clothes then. Ǹdó mi ò tí ì débẹ̀. Bọ̀ tó bá ní kí n ṣe mo lè wájú tó bá rẹ̀. O ti ń fọ pátá ẹ̀. Mi ò tí ì débẹ̀. Bọ̀ tó bá ní kí n fọ̀ tó bá rẹ̀. Ìgbà wo ló ní débẹ̀? Kò rẹ́wú màá yín náà ìwọ ló rẹ̀ ẹ́. Dúró Dèjì. Jẹ́ ká sọ báyìí. Ṣé nǹkan kan wrong nínú kí ìyàwó mi kókó di àwọn òdèjọ́ ká jẹ sẹ̀mọ́ lẹ́nu? Ilẹ̀ inú tó lẹ̀ ń jókòó màmá fẹ́ ṣe kí lè ló sẹ̀mọ́ kí tó ṣe lálásẹ̀pọ̀ sí. Ó jẹ́ màá tún iṣẹ́. Kí ni responsibility tẹ̀yìn nílé? No, as a wife kí n tọ́jú ilé kí n tọ́jú ọkọ mi. Kẹ́ tọ́jú ilé. Tọ́jú ọkọ. You see now, woman lọ́pọlọ ju ẹ lọ. Ok, kí ló wá pè lọ́kọ àtìyàwó? Ṣé ó fẹ́ ṣé mi jẹ́rú? Jẹ́rú máa ni assist mi? Ṣé mi jẹ́rú ni? Ó dà pé ó fẹ́ sọ mí di wèrè ní. Ìwọ bàbá lórí ẹ̀rọ àwọn rẹ̀. Ó fẹ́ sọ mí di wèrè nínú bíbá yìí ni. Àwọn tàbí náà. Ẹnu nà. Ok, kí lẹ́yìn máa fi assist ìyàwó yín nílé? Wọ́n assist ìyàwó ẹ̀. Tí mo fi assist ìyàwó ẹ̀. Look, let me tell you, nínú ilé ti tèmi, tí n bá lọ tí n bá bọ̀, mo fi owó oúnjẹ lẹ̀ ní àsìkò. Sọ́dọ̀ mi yẹ yín. Aside that, mi ò rò pé ìyàwó mi ní ẹni ọ̀dà thing.
bí kíni. kẹkùn wà nílé kankan ó no bí kíni bí kíni do you want to talk to me? o fẹ́ máa bú èmi ni. èkó kọ́ no that's where you're going to. o lè báyàwó ẹ sọ̀rọ̀ ó gbọ́ nǹkan tí ìyàwó ẹ sọ. do you know why are you referring me on? tí bá sọ tó bá dọ̀tí o lè fọ́ lóòótọ́ yẹn. tí mo bá dọ̀tí. bá sọ tó bá dọ̀tí. tí bá sọ mo bá dọ̀tí. o lè fọ́. ṣe wọ́n ló ń fọ́ bathroom mi. ẹ lè kọ̀wé pókè ẹ fẹ́ fọ ọ́ndìsì fúnra yín o àbí kankan mẹ́kẹ́ sí. for your information tómi ò bá yọ létí bá yàgbẹ́ ìyàwó mi máa pọn mi ó máa fún àwọn tó máa ń sọ ìyàwó wọn dẹrú ni àbọ̀dá de jẹ́ disappoint. èmi sọ ìyàwó mi dẹrú. ẹ ti sọ dẹrú. èmi sọ ìyàwó mi dẹrú. ẹ lè help ìyàwó yín for anything. listen mi ò lè help ìyàwó mi. I know when to help my wife. by giving her money. Money is not everything, my brother. So what give me everything? Eléyìí tó ń fọṣọ yìí. Ó máa rẹ̀ ó fẹ́rẹ̀ ní bọ̀dá Dèjì. Ó máa rẹ̀ tó bá wà nípa tó ti rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ṣe kẹ́ bá fọṣọ ní o, àbí kẹ́ bá túnlé ṣe kẹ́ bá kàn wọ́ kíchìn òkè. Nǹkan tó fi wí wà ní. Ìwọ náà kọ́ rè. Ìwọ náà kọ́ rè. Dèjì kọ̀ wọ́n tí mi máa bèrè kó rẹ̀ mí náà wọ́n fi máa sọ kó rẹ̀ mí. So ẹ kàn fowó oúnjẹ sílẹ̀ fún ìyàwó ilé ẹ̀jẹ̀ kí n bá ṣe anything. Ìyàwó lọ́mọ tó rẹ̀. ẹ padà lọ sùn máa assist ọ̀rẹ́ yín ọ̀rẹ́ mi máa wà ní. lọ sí mi jàre lọ́mọ tó rẹ̀ tí mò ń bá pa bọ̀. yìí disappoint mi ṣá. can you imagine? wo sí mi ẹ jàre. má lè assist ìyàwó yín. kò sí ìdájọ́ tó bá ṣe náà kó pè mí. máa pè é jàre àwọn ìtọ́ wọn sọ ó níyàwó òun gbó kò ṣe ní má gbó ó ti lu ìyàwó ẹ̀ pa ó yẹ lẹ́nu. That is love. Love ló jẹ́ bẹ́ẹ̀. Because I love my wife. It's madness. For sure. Seriously, it's madness. Láfíríkà ọ̀ tún yá kí n sọ pé ní ilé kò lè wá ní Nàìjà. Ìyá ẹ̀ ni mo blame. Lọ́nà wo? Bèbí ó ti pò nǹkan fún ẹ jẹ. Ọmọ gbàgbé. Bó ṣe wà ó máa ṣí canteen, ó máa ṣí restaurant, ó máa lọ fọwọ́ mẹ́. Sùn wàhálà káwá. Bó ṣe ń bá lọ yìí. Ṣé ó máa help ẹ ni? Káwá jọ ń pín profit. Kò sí tó bá ti jẹ́. Ìjọba pín profit. Kò sí bẹ́ẹ̀ ni. Dèjì ó dẹ́ jókòó kí n sáàbù ẹ̀ fún àjàmàlà ọbẹ̀ yẹn ti lè ṣe ó make sense by. mo fi pé orí ẹ pé ni mo ní kó jáde ká lọ ṣe fàájì mi ò mọ̀ pé irú nǹkan tó ń jókòó tì rè. yóò jókòó tì. this is silly. wàá rí tí bá dọ́dọ̀ àwọn boys wàá kò sí nǹkankan ẹ̀yin boys tẹ́ ń tọ́jú ìyàwó yín nìyẹn àtọ́jú ìyàwó mi mẹ́rin Dèjì àgbọ̀n. àìmọye nǹkan tó jẹ́ pé kò ṣeé sọ síta lórí afẹ́fẹ́ gan tẹ́mi máa ń ṣe fún ìyàwó mi ìgbà tó wà lọ́nà àti ìgbà tó tún délé. má pa mí o ìyàwó má pa mí o ìyàwó àsìkò. hello. má máa pè mí lọ́rẹ́ ọ̀rẹ́ burúkú wo ló ń pè mí gan. àṣẹlẹ̀ ayé ẹ ti wò ó àjọ lọ mutí mọ́ má pè mí mọ́. àṣẹlẹ̀ ayé ẹ tiẹ̀ ti bàjẹ́ báyìí rí. mo rí ọ̀rẹ́ ẹ ní àná ló wá sọ fún mi pé òun dé ilé ẹ òun rí ẹ tó òun fa bọ́ bó o ti ń fa bọ́ ló tún nọrùn òun wo omi tó wọ́n bó o fẹ́ ro àmàlà. wọ́n tiẹ̀ ti gba ilé ayé ẹ tiẹ̀ ti bọ́ sí rìfáàsì pátápátá. ìyàwó ẹ ṣe ó dẹ̀ ìyàwó ẹ wá wà nínú yàrá ìwọ wá wà nínú kíchìn. wọ́n ti pààrọ̀ destiny ẹ ó dẹ̀ tí ń sọ pé òun mọ tó ń ṣe é. ọ̀rẹ́ mi nǹkan burúkú ti ṣe é. ò bá ti sọ fún mi pé o wálé ayé wá sọ oúnjẹ fún obìnrin ká ti lọ sí búkà. ìwọ wàá máa rò màlà wàá máa ṣe kinní màmá pùtù á ti fìtì ẹ̀ dùn. pé kí ló sọ. o tiẹ̀ gbéra o sáré ajá kọ́lọ́kọ́lọ́ gan ti fẹ́ bá ẹ báyìí ilé ayé mà ti dàrú báyìí mú ẹ lórí èmi wọn bíyàwó mi dá wọn bíyàwó mi dá kí n padà wá kí n má bọ́ oúnjẹ ńlẹ̀ kíyàwó mi wá máa sọ fún mi pé kó máa sọ fún mi pé òun wà nínú go slow òun ò lè sọ oúnjẹ máa ti máa ná gbogbo ará ilé wọn
ọ̀rọ̀ burúkú ló tiẹ̀ fi ń ṣe olùsíadà màá máa pẹ́ padà olùsí àwa jẹ́ kí ajá kọ́lọ́kọ́lọ́ wá pa èmi mọ́lé níbí. Pápá mi o, ìyàwó nílé. Pápá mi o, ìyàwó àsìkò. Obìnrin ò ṣe fàyè gbà púpọ̀ torí pé téèyàn bá ti lọ fàyè gba obìnrin púpọ̀ tó yẹ pé gbogbo iṣẹ́ ilé tó ń ṣe nígbà tó wà lọ́nà ló tún bá ṣe nígbà tó dé tó bá yá ó máa dáadáa ẹ̀ tó bá ní wàá ṣe lẹ́wọ̀n ó ti rẹ̀ mí jẹ́ èdè bá mi ṣe torí ó ti mọ̀ pé ìwọ náà máa ń ṣe. nínú ilé ọkọ ní iṣẹ́ tiẹ̀ ìyàwó níṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n tó bá ti ń di wípé ọkọ ó lọ ń ro àmàlà lórí iná nǹkan míì ti wà ní ẹ̀yẹ nìyẹn because ní ilẹ̀ wa culture wa tradition wa ayé obìnrin inú kitchen ni. mi ò lè ṣe mo dẹ̀ lè ṣe ìdí àtìtúmọ̀ tí mo lè fi ṣe ni pé bóyá ó ṣe nǹkan kan nílé tó yẹ pé ó ti ń ṣiṣẹ́ ilé látàárọ̀ tó jẹ́ pé iṣẹ́ ilé yẹn ó áìdà kó jẹ́ tọmọ àbí tọmọ mi àbí tèmi áìdà kó jẹ́ ti tèmi àbí tọmọ ẹ̀ tó bá wá rẹ̀ mo lè dáná bẹ̀tì pé ó wá jáde lọ unnecessary àbí kó wá mi lè dáná. ìyàwó mi gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan nínú ilé yẹn ìrònú pé ìyàwó mi ló gbọ́dọ̀ fabọ́ ló gbọ́dọ̀ gbálẹ̀ ló gbọ́dọ̀ ṣoúnjẹ ló gbọ́dọ̀ tún lè ṣe ẹ fẹ́ pa ìyàwó yìí ni. ẹ jọ tẹ́ ẹ bá lo woman yẹn pa ẹ má complain pójú ẹ̀ ń gbó o nígbà tẹ́ fẹ́ fáńgì rẹ fẹ́ ẹ ti lò ó pa woman tẹ́ ń sọ iná ń lọ bí iṣẹ́ the same traffic tẹ́ wà lòun náà wà ẹ wá délé ẹ ló rẹ̀yìn ẹ tọ́sẹ̀ ẹ tún lè expect kó wọ kitchen ẹ má pa náà. ọkùnrin ò ní responsibility kò ní anything láti ṣe ẹ wo eléyìí ò ń ṣe ọ̀rọ̀ modernity ọ̀bọ̀yẹ́ anything. kò sí nǹkan tó kọ̀ sọ bó ṣe ń dé àbá àtijọ́ ń dé bí mi ṣe ń gbé ọbẹ̀ jáde nínú fíjà tí mo fẹ́ wọ̀n kóhun náà máa gbómi àmàlà kaná kájọ ṣe papọ̀. obìnrin ò ṣe fàyè gbà púpọ̀ torí pé téèyàn bá ti lọ fàyè gba obìnrin púpọ̀ tó yẹ pé gbogbo iṣẹ́ ilé tó ń ṣe nígbà tó wà lọ́nà ló tún bá ṣe nígbà tó dé tó bá yá ó máa dáadáa ẹ̀ tó bá ní wàá ṣe lẹ́wọ̀n ó ti rẹ̀ mí jẹ́ èdè bá mi ṣe torí ó ti mọ̀ pé ìwọ náà máa ń ṣe. bọ̀dá jẹ́ wípé ìyàwó wà nínú oyún àárẹ̀ òde ẹ̀ ṣe ìyàwó wọ́n tó bá mọ́kọ wọnú kitchen wọ́n ti ṣe ẹ̀kọ́ síbẹ̀ fún jẹ́ ni o ọkọ ẹ̀ ó sì kìíní torí bó ṣe ń ba bọ̀ yẹn ìyàwó yẹn máa ṣí restaurant tọkọ wọn máa lọ fọ abọ́. àwọn ìtàn ní ayé ò ṣe mí táyé bá ti ń ṣe mí ni pé ìyàwó mi máa ń tọ́sẹ̀ ó ti wá ń sọ di àṣà àti ṣe pé ó yá láre wọ kitchen wọ́n ti ń ṣe mí ni ẹ̀wọ̀n lẹ́yìn fúnra ara mi ni mo decide láti ṣe àbí mo dé ọmọlọ́mọ sọ pé yìí ń ro òun ara ń ro òun kí n fún un massage àbí kí n lọ ṣóúnjẹ òkòwò massage yẹn gbáragbọ́n á rò mí gan mo dẹ̀ mú ń jẹ ọmọlọ́mọdé sùn ara ẹ̀ náà mo tún ṣóúnjẹ fún ẹjọ́ tẹ́mi bá wá ń sùn tọ́mọ yẹn fà á èrò ṣóúnjẹ fún mi ṣé kò jẹ́ kí mo tún pa á nìyẹn. yes bóyá tíyàwó bá wà nínú oyún o tóyún ẹ̀ ga ọkọ lè wá wọ kitchen kó ṣe nǹkan tí ó máa jẹ. kan tó dáa jù ń bẹ̀ ni pé kéèyàn jẹ́ kó mọ̀ pé nǹkan yìí tí n bá ṣe mo ṣe willingly ni kò ń ṣe pé bí a mo ṣe torí kó lè mọ̀ pé bí a torí mo ti ń ṣe tẹ́lẹ̀ oríṣiríṣi iṣẹ́ ló wà téèyàn lè bóbìnrin ṣe bí mo ṣe wà máa ń fọṣọ mi nígbà míì ó lè má jẹ gbogbo ìgbà míì tí n bá fà bó jẹun fúnra mi máa fọ ìgbà míì tí n bá rí i pé ilé ti ń dọ̀tí tó dẹ̀ fẹ́ máa rí mi lára máa fọ torí pé àwọn obìnrin púpọ̀ náà àwọn obìnrin adá níta máa dá lé ni wọ́n ìgbà tó bá ró dẹ́dẹ́ tọkọ̀ dúdú lọ́mọ máa pẹ́ àwọn ọmọ ló dáa tó yìí ṣùgbọ́n ẹ bá wọn délé lọ́wọ́ bí lè wọ́n ṣe rí púpọ̀ nù wọ́n máa ń sá fún iṣẹ́ ilé tọkùnrin bá jẹ́ arìnmárìndọ̀tí tó jó nímọ̀ tótó gbogbo iṣẹ́ ilé tíyàwó ẹ̀ ń ṣe ló máa ṣe bí irú èmi kò sí iṣẹ́ ilé tíyàwó ń ṣe tí mi ò lè ṣe àyàtọ̀ sí pé àwọn nǹkan tó ti fẹ́ máa mú bíi ẹ̀gbin dání tó bá ti mú bí ẹ̀gbin dání èèyàn á kọ́ fóbìnrin. àbá mi tiẹ̀ máa ń sọ wípé the reason gan tí èèyàn ṣe ń fẹ́yàwó ni wípé kó gbóúnjẹ fún ọkọ kó tọ́jú ilé kó dẹ̀ tọ́jú àwọn ọmọ lẹ́yìn yẹn ni o rò pé nǹkan míì wà téèyàn expect láti ọwọ́ obìnrin. tó bá ti ní pé èèyàn ń gbálẹ̀ ní gbogbo ìgbà òun ló ń lọ fọ abọ́ ní kíṣìn ní gbogbo ìgbà òun ló ń fọ aṣọ ẹ̀ ní gbogbo ìgbà téèyàn bá fọ̀ láì ṣe pé ó ti forí èèyàn sábẹ́ o èmi lè kọ̀ọ̀rú ẹ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ yẹn mo lè ṣe kò sí nǹkan tó ń ro mí lójú bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù torí pé tí ara alé bá mọ̀ ní àmòdì wèrè ara ta máa pé torí pé àwọn tó súnmọ́ yàn àtàwọn tó jẹ́
tó jẹ́ ìyàwó ló máa mọ̀ pé kò mean anything now àmọ́ tó bá ti ń jẹ́ pé ará àtà ń bá yàn bẹ́ẹ̀ ní gbogbo gbà wọ́n máa fojú mi wò pa ìyàwó ẹ̀ tí mo rí ẹ̀ sábẹ́ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. On a good day as a good man you can decide pé kí ìyàwó ẹ̀ máa ṣiṣẹ́ you know o help ẹ̀ náà ni because you will be meeting up adequately with all the financial responsibility láti uphold ilé. Why don't I, if you are giving your wife as much as 150-200,000 monthly for home keep ìyàwó yẹn ò níṣẹ́ kò tí ẹ ṣe irú ìlú tá a wá sí tí ò tí ẹ wá síṣẹ́ lóde tí ẹ ò bá dẹ̀ earn that much within the house let her meet up with the domestic responsibility tí ó wà nulẹ̀. èmi ò mi ò lè sọ ti pàdé mi èmi ò lè fa bọ́ o ẹ rí ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn ẹni tó fa bọ́ tó fà wò ó máa fọ bra ó máa fọ pátá ní tèmi o èmi ò lè bá wọn rìnrìn ìdọ̀tí gbáà nílé ayé ní fún ọkùnrin àsìkò tó yẹ kó wà pẹ̀lú àwọn boys ó máa fọ abọ́ àsìkò tó yẹ kó wà pẹ̀lú àwọn boys ó ń dáná oúnjẹ tó bá wà pẹ̀lú àwọn boys ibẹ̀ náà ni business ń jáde ibẹ̀ in fact ọ̀lẹ ọkùnrin òun ló ń jókòó sílé tó ń báyàwó fàbọ́ tó ń báyàwó sóúnjẹ ẹ ṣe gan ni. so tóbìnrin bá ń ṣiṣẹ́ káà náà ràn án lọ́wọ́ láti lè tàbá rí pé ó sick even kan tí ò bá sick tàbá rò pé iṣẹ́ yìí ti pọ̀ jù tàbá mọ̀ ipa lè ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ńbẹ̀ ó yẹ ká lè ṣe. ẹ máa help ìyàwó yín ẹ máa tọ́jú ìyàwó yín abọ́ tí mo ń fọ yín sí tí máa jáde tí máa wọjọ tí máa jáde ta ló fẹ́ mọ̀ pé mo ìdẹ̀fà bọ́ tán ni ṣé wọ́n lẹ̀ mọ́ wájú orí mi pé bọ̀bọ̀ tó ń lọ yìí o òun ló máa ń dáná oúnjẹ ńlé o no now tẹ bá tún ṣì yẹn gan ìyàwó yín á tún love yín sí kò sá mọ̀ pé ẹ máa help òun ẹ jẹ́ sáré fábọ́ yìí kíá. tí ẹni tí ilé bá fẹ́ rọ̀ tí bá fẹ́ dà obìnrin tí a fẹ́ kì í ṣẹrú wa ìyẹn ká kọ́kọ́ gbà níkùn ṣẹ̀dálẹ̀ wa pàápàá táwọn bàbá wa wà ìfẹ́ sọ̀fẹ́ wọn sọ gẹ́gẹ́rú nínú dùn ní múríyá wa ọ̀tún wẹ òsì wẹ ọ̀tún ni wọ́n fi mọ́ ẹni tó bá ṣe nǹkan fún èèyàn tó ṣe wàhálà tá a bá yẹn kò tí ì sọ̀rọ̀ kò tí ì kú ìbẹ́ dání níbi abágbárí pé agbára obìnrin wa ṣe wàhálà tí fi ń làákùn tí ń lọ tuntun pẹ̀ bàbá náà lọ́ọ́ kò ṣe kankan torí aláti mọ̀ pé kì í ṣe ẹ̀rù wa fún àpẹẹrẹ tí ọkùnrin ọba tí ìṣàìsàn rí kò ní ẹ mọ̀ pé ìgbà tó bìnrin kó kò ṣe pàtàkì tí ìfẹ́ bá wà tọkùnrin bá ń ṣàìsàn wàá rí wàhálà tóbìnrin ọmọ ṣe ẹ̀mí ò ní balẹ̀ nítorí sáré sí wa ní ma sáré sáré ní sáré ní tí mo kọ́ la bẹ́ẹ̀ ní fẹ́ látẹ̀gùn ní sí gbẹ̀bẹ̀. pé kankan sì wà táwọn mi rò pé ọkùnrin ní ọlágbàdùn á lè lágbára àti máa ń ṣe gidi ṣùgbọ́n ẹni tí agbára rẹ̀ wọ́n jù tàbá fàájú obìnrin lọ́lọ́rẹ̀ mú. wọ́n lè fẹ́ lápẹẹrẹ lóríṣiríṣi tí mo ti sọ̀rọ̀ lẹ̀ Yorùbá nílẹ̀ òkèèrè fáwọn ọmọ wa ètò yunifásitì àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣe àṣìṣe nípa bí wọ́n ṣe ń lè ilẹ̀ Áfíríkà àwọn obìnrin wa ẹsẹ̀ rú pàápàá náà fún bí ipa tí wọ́n kó sí pàtàkì bó bá sọ pé o ní làákàrọ̀ náà ti kàn ju obìnrin ní ọpọlọ tí rántí nǹkan tí ètètè gbàgbé. orúkọ mi ni Ọba Aláyélúwà ikú bàbá yìí bá Dr. Lamid Ọláìwọlá Adéyẹmí kẹta Aláàfin Ọ̀yọ́. mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá níbi tẹ́ bá wà kẹ́ ẹ máa wo ètò tí àwọn tọkọtaya ògbérèkì ń ṣe. Pápá mi o, pápá mi tẹ́ ìyàwó ìyàwó ẹ̀. Pápá mi o, pápá mi ìyàwó àrẹ. Ìrì bèrèbèrè tó mi ní ìkùmà, jẹ́mi lọ́wọ́. Ìyàwó ẹ̀. Ìrì bèrèbèrè tó mi ní ìkùmà, jẹ́mi lọ́wọ́. Omi lọ. Pápá mi o,
ìyàwó ọ̀dẹ̀ àti máa lọ. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Mo ní máa lọ. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Mo ní má pa mí o, má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, má pa mí sẹ́, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, má pa mí, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, má pa mí sẹ́, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, má pa mí, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Mo ní má pa mí o, má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, má pa mí sẹ́, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, má pa mí, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, ìyàwó ọ̀dẹ̀. Mo ní má pa mí o, má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o. Má pa mí o, má pa mí sẹ́, ìyàwó ọ̀dẹ̀. Má pa mí o, má pa mí, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́mi lọ́rùn o.